Ọlọ́run Ọ̀rúnmìlà ni tá a ti gbọ́ jẹ́ pé ayé la dé táwọn wọ̀nyí fi ń da sílẹ̀ Ọlọ́run lẹ́sìn. So ìwọ ni kò tọ́jú wa ẹ ìwọ pásítọ̀ tó ti ní gbogbo ìjọ tán láyé yìí tó lówó tán láyé gbogbo ayé tó lórúkọ tó lókìkí tó ríran bí nǹkan míì ìwọ bàbá ìwọ àfáà tó gbé láwàní tí wọ́n láwàní ẹ̀ tó rúgbolé tó bá ní ìwà ò lè rọrùn ìwà ò ní ẹ̀sìn tó ló wá fẹ́. Ẹ ṣé gan dáàdì láwọn ìgbà kan àwọn ọ̀pọ̀ èèyàn ló máa ń sọ pé ó ní pásítọ̀ ìránṣẹ́ Ọlọ́run àlàyé kan tó máa ń sọ pé ẹ dira o so ǹjẹ́ ó dára kí ìránṣẹ́ Ọlọ́run ọmọlẹ́yìn Kristi máa advice àwọn èèyàn pé kó dira àti pé ẹ dira tẹ máa ń sọ́ngbà yẹn sà ṣé kó dira nínú àdúrà kàwé ni àbí kó dira nípa nǹkan míì. Kán dira àdúrà tàwẹ̀ kán lè tún dira pẹ̀lú tí ó lè ṣọ́ wọn bó ṣoògùn ni tí ó ti ṣoògùn tó ń ba nǹkan jẹ́ tó ń ba nǹkan jẹ́ tó ń pa ènìyàn ẹ dira. Ìjẹ́ wọn kọ́ lọ sí Ọ̀wọ̀ àwọn bóyá Boko Haram ni wọ́n ní àbí àwọn kan àwọn x-man wọ́n lọ sọ́wọ́ wọn ní church lọ́n lè pa wọn yìí ṣèbí wọ́n ń gbàdúrà lọ́wọ́ ni ṣèbí wọ́n ń ké pọ́lọ́ lọ́wọ́ ìbọn yẹn ò ṣe kí ló dé tí ìbọn yẹn fi dún. So bí ìlú bá ṣe rí la ṣe máa tọ̀ ọ́ tábàkù ń tọ́ra wa à ń tọ́ra wa. Mo ní church káàkiri mo ní ìlú tẹ́ ń sọ yìí mo ní Ọkà Àkókó gbàgbọ́ tẹ̀tí pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pè wọ́n wálé ẹ̀yin ọmọ ntẹ́ wá mọ̀kẹ́ bá lè fi protect ara yín ẹ fi protect ara yín o ẹ má pààyàn bọ̀dá pé ewé egbò iná lè fi protect ara ẹ o má yẹ kí àwọn wòlíì kan tàn ẹ́ pé tó pé àwọn tí ń sin Ọlọ́run ní dira o níwọ̀n tá a ti ń jẹ ẹ̀fọ́ ilá ẹ̀gẹ́ egbògi ni ẹ̀gẹ́ egbògi ni kókò egbògi ni iṣu wọn tá ti ń jẹ tá ti fi ń dira tá ń dán tí ara wọn fresh tá ń jẹ gbogbo nǹkan wọ̀nyí kí ló dé tó lè fi mú ẹ̀fọ́ yẹn àti egbògi yẹn kó fi dira tán bá táwọn tàbá fẹ́ mú ẹ kó padà sídọ̀ wọn. So kí là ń sọ let me tell you ibi tó bá rí ìrànmọ́ ló máa mọ̀ mọ́ kí ni mo sọ yìí àwọn kan wà ń pè wọ́n lákàndá nínú wọn ni àjẹ́ nínú wọn làwọn wòlíì olótìtọ́ nínú wọn ni àwọn síjúsíjú wọ́n á rí nǹkan tẹ̀yìn ò rí mú tẹ̀yìn ò rí wọ́n á rí jọba kí ní títì tẹ́wọ̀ yìí àwọn èèyàn mi wà ọwọ́ ló fi rìn bọ́tẹ́jẹ́ kọjá láàrin ara yẹ́ ẹ̀rí wọn ṣùgbọ́n àwọn tó bá wọ ẹjú tàbí àwọn tó síjú tàbí àwọn tó lọ fún ní ẹ̀bùn wòlíì wọ́n á rí wọn ibi táyé wà nìyẹn so èyí tó bá rí wọn ló máa mọ̀ mọ́. Ọmọ nílé àwọn kan bá rí nílé wọn wá pa wọn ní kò dáa wọn tó bá tọ̀ sí oúnjẹ èèyàn wọn ní poison ní kinní kan ìjẹ́ wọn pé ọmọ nílé yìí náà níjẹ́ tó ń ṣe. Mo ti rí wòlíì ọ̀rẹ́ mi ó lóun rólé rí o ó ní ìránṣọ fún ẹnìkan tó wá ọmọ wá sẹ́dọ̀ pé ilé tó bá ń gbé ọmọ nílé gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n á bẹ̀ sí wá ilé tọmọ nílé wà káàkiri wọ́n kó tó lé méjì mẹ́ta lẹ́nìkan lòun mú ògùn ẹ̀ pé àwọn ọmọ nílé máa wá síbẹ̀ wọ́n lè ṣe àwọn ọmọ nílé wà bẹ́ẹ̀ obìnrin ẹ̀ lè bímọ ọmọ nílé dẹ̀ ní làwọn kan padà nínú ń lé dànù yìí so bó ṣe wúlò ìgbà míì ó lè má wúlò fún ẹ tó pé ibi tó yí ẹ mọ nìyẹn tó bá rí áyán sì wá pa àbí ṣé o mọ̀ pé áyán tẹ̀ wo yẹn áyán tó wo yẹn tó bá mú áyán tó bá pa tó mú efirin tó gun áyán yẹn tó dà sí ẹni scent perfume kó máa fi pọwọ́ ẹ àdúrà dì mọ́ máa gbà ṣé ó yẹ ká pa ṣé ó yẹ ká lè kó lé ṣé áyán tó ń wo yẹn jẹ́ kọ́wọ́ Chinese tẹ̀ wọ́n wá káàkiri so ibi tí ọmọ ọmọ nìyẹn ibi tí ìgbàgbọ́ tiẹ̀ dé nìyẹn oní babaláwo òsì kan ibi ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn gbogbo àwọn pásítọ̀ ló ti ṣògùn tán èmi máa ń wọ́n tẹ́tẹ́lẹ̀ ni pé ṣe bí wọ́n sọ pé wọn kì í ṣe nǹkan wọn mú nǹkan mọ́ lọ́wọ́ gbogbo wọn ló ta èyí tí ò ta oògùn òyìnbó wọ̀nyí ò
tí a sì gbogbo àwọn rèdí gbogbo àwọn churches wọn yẹn ìyàwó wọn ń ta ìyàwó pásọ̀ ń ta èmi mo ní factory tó ní ṣògùn ó tàbí òtàn. So let me tell you something, ibi tí wọ́n bá mọ̀ mọ́ ló máa ṣe mọ́. Àtọ́ fẹ́ máa tọ̀yàn jẹ, èyí tí mo kórìíra ni pé ká máa yànyàn jẹ, that's all. Lọ́pọ̀ sọ pé ẹ̀sìn yóò dá ìwà ẹlẹ́sìn ẹ má bẹ̀rẹ̀ sí ṣe dáadáa látòní lọ, fẹ́ràn mi kí fẹ́ràn ẹ, bá mi sọ títọ́ kí mi náà bá ẹ sọ títọ́, má ṣe mí níkà, èmi náà ní ṣe ẹ́ kà, ìgbésí ayé á dára. Ṣùgbọ́n owó tí wọ́n 270 million people tó yẹ kó fi jẹ ìwọ kan kó wá lọ kírun tó rẹ̀ pé ìwọ ẹ lè gbà, gbogbo owó tó yẹ kí gbogbo èèyàn fi ṣoríire ìwọ àti fámílì ẹjọ ń jẹ ẹjọ ń ná wá lọ sí church tó rẹ̀ pàdúrà lè gbà. Wo gbogbo wọn pátá kádùrà wọn tó gbà